الدين لله رب العالمين حمدا بلا عدد حمدا بلا عدد شكرا بلا مدد لله رب العالمين حمدا بلا عدد Alesh Star TV ti kárí ayé Alesh Star TV ti wá káàkiri àìmọye mi ní sùúrù tí nàró àìmọye mi ní sùúrù tí nàró ẹni tí ò nílé ó sọ wọ́n dolórùlé ẹni ebi ń pa ó fún wọn lóúnjẹ òòjọ́ gbogbo. Alesh Star TV Humanitarian Empowerment start fún 30 days Ramadan Iftar program wa láti fún àwọn aláwẹ̀ wa ní oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti mímu ló wà nílẹ̀ yìí èso wà lẹ̀ we have like 10 pack of pure water 12 pack of table water 3 pack of mineral we have 2 pack of malt and like 500 pack of fruits láti fún àwọn aláwẹ̀ wa ní oúnjẹ àtọkùnrin àtobìnrin even àwẹ̀ Kristẹni náà wà níta báyìí so láti ọ̀dọ̀ ìyá wa alájà Surat ọlátàwọ̀ àbẹ̀kẹ́ àjọmọ alẹ́ṣin lọ́yẹ́ láti ìlú Amẹ́ríkà wọ́n ní ká fún àwọn tó ń gbàwẹ̀ ká fún wọn ní oúnjẹ ìtùnú kọ́lọ́hún kó gba ládàá kọ́lọ́hún gba iṣẹ́ olórí wọn pẹ̀lú àtìlẹ́yìn ìyá wa Fúnmi Lucas àti bàbá wa Honorable Bọ́lájí Pìtàn láti ṣe irú eléyìí fún àwọn èèyàn kọ́lọ́hún kó gbàdúrà wọn o ẹ ṣé àdúpẹ́ o lágbọ́rọ̀ Ọlọ́run náà ní tọwọ́ yan ọwọ́ yóò ní kàn sálẹ̀ àpò àdúrà yín àgbà ẹ̀kẹ́rẹ́ òkò délé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run á ṣe é ní dáadáa o Ramadan Kareem.